I will know peace. Ṣó ti yé Fẹ́mi Adébáyọ̀, èmi pè orú, èmi pè ẹni. Èmi ò kí Afrimec yo, mo kí gbogbo lé. Bó jẹ́ kí n fún yín lélẹ̀ ní ìṣẹ́jú kan because mo rí pé ara àwọn ọmọ ẹ ní Afrimec wọ́n ti ń bọ́ sí orí platform. Jigan, èmi máa dá orúkọ ẹ. Ṣó ti yé, I saw what you posted. Baba, à ń jẹ èkuru kó tán nínú àwo. Ìwọ ń gbọ́nwọ́ sí. Ìwọ ń sọ you. Má jẹ́ n sọ̀rọ̀ sí ẹ. Má jẹ́ kí n sọ̀rọ̀ sí ẹ. Gbogbo wa pátápátá kì í ṣe oníjà. All of you, kò sẹ́ni tí mo bá ní issue nínú yín. So don't think because your mayor is on the hot seat, that has given you the effrontery and the guts to open that thing you called mouth. Láti máa sọ̀rọ̀. Jẹ́ kí o pọ́n ara ẹ lé. I want to believe that you have rules and regulations tó tẹ̀lé ní Afrimec yẹn. Tẹ̀lé. Kó tí ọwọ́ máa rẹ bá ṣọ́ mi ò ń ṣẹni tó máa fi rán mouth lórí social media. Jigan. Àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà tó mú wá bí òkú ọ̀rọ̀. Ẹ jẹ́ ká fàpọ́nlé sí. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Ẹ ṣé o. Bọ̀dá Fẹ́mi Adébáyọ̀, kò sí ẹni tó ń bí fún success yẹ. Ṣó ti yẹ, kò sí ẹni tó ń bí fún success yẹ. Rírí ṣe ẹ ò ní dúró, ò ní ṣubú dànù, ò ní rí dààmú, ò ní bọ́gbé bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà ẹ, ìgbéga ẹ ò ní dúró. Nítorí pé nígbà tó bá kan èmi, ayé ló máa wà pẹ̀lú àlàáfíà nínú ẹ̀mí gígùn. Ayé ló máa wà tó máa bẹ́mi náà dúpẹ́. Ṣó ti yẹ, so tó ò bá mọ bó ṣe mọ tó bá pápá bí ló fi sùn mọ́jú tó fi ń ṣe bí alàbàlà bí tẹ́lẹ̀ aláfọwọ́ yìí bí mo ṣe sọ nínú first video mi ẹ̀bẹ̀ ẹlẹ́gbẹ̀ àlẹ́ kákákú bẹ̀ ẹnu yìí náà láfi sọ. My darling, fi apá bí sùn kó lè mọ̀ pé èmi ò ń ṣe problem, èmi ò dẹ̀ kí ń ṣe oníjà ẹ. Mo dẹ̀ ti apologize fún ẹ pé I'm sorry for you feeling the way you felt. Not that I apologize that pé bóyá nǹkan tí mo sọ mi ò sọ mọ́. Má ṣì mú, mo ṣì sọ. Gbogbo ẹ̀yin tẹ́ feel pé cross gender lẹ fún ní award best female dressed. Are you okay? Ẹ jẹ́ ká pọ́nra wa lé o. Mo mọ̀ọ́mọ̀ ṣe ní live video ni. Ká má máa banta. Torí ẹ̀mí sọ fún yàrá pé don't let us go far. But since tó fẹ́ tíyẹn ti jẹ́ tó fẹ́ ká go far, ká kúkú mu wá báyìí. Ẹ jẹ́ ká pọ́nra wa lé o. With all due respect. With all due respect, Femi, with all due respect, I understand you only announced, which ti gbogbo wa later mọ̀ later. Àmọ́ yẹn, nǹkan tó dẹ̀ pè mí fún nìyẹn pé kí n wá ṣe damage control fún ẹ. Ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí DAYO AMUSA tí ó sọ sí Fẹ́mi Adébáyọ̀ àti Jigan nínú fídíò tí ẹsẹ̀ wò tán yìí. Ẹ ti gbọ́ àwọn àlàyé èyí tí DAYO AMUSA tí ó ṣe. Ẹ̀yin èèyàn wa, kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí DAYO AMUSA sọ àti ìjà tí ó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn wọ̀nyí? Kì í ṣe fídíò, mo dẹ̀ jẹ́ kó understand pé mi ò